ìjẹta ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágúnrò dágúnrò ṣé jẹ èèwọ̀ ni o ìjẹta ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀ ẹ má gbìyànjú ẹ láti jẹ dágúnrò ṣé jẹ èèwọ̀ ni ọmọ Yorùbá ó ti ń rúgbó bọ̀ o ẹ má ṣàsùnpìyè bẹ́ẹ̀ bá ń sùn ẹ má sùn àsùnwọra mọ́ torí wípé níbi tí a bá ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí dé báyìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ń gbìyànjú bí wọ́n ṣe máa mú olóyè Sunday Adéyẹmọ ẹ sì mọ̀ pé àwọn àṣírí kan wà nínú ìran Yorùbá ọmọ náà láàárín síná náà ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé gbogbo bí olóyè Sunday Adéyẹmọ àti bàbá Babájí Akíntóyè bọ́ ṣe ń gbìyànjú tí wọ́n ń lọ gbá tí wọ́n ń lọ àwọn olórí èyí síbẹ̀síbẹ̀ a ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń sọ pé àwọn ò fẹ́ kódà a ní àwọn tí wọ́n fara tí wọ́n jẹ́ ìkòkò tí wọ́n sì wọ aṣọ ewúrẹ́ tí wọ́n pera wọn ní Yorùbá nation bí irú wa wípé àwọn náà ń jà fúnra Yorùbá tó sì jẹ́ pé bí wọ́n bá rí ìgbẹ́ ibi tí olóyè Sunday Adéyẹmọ tó yàgbẹ́ sí àwọn èèyàn yìí ni wọ́n fòògùn sí bẹ́ẹ̀ ni ẹ gbọ́ pé wọ́n máa fòògùn sí fúdìí èyí nínú ìpàdé tó wà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí léyìí tí àṣírí ẹ̀ tú sí àwa lọ́wọ́ òun ni pé ìjọba ń sọ pé àwọn fún olóyè Sunday Adéyẹmọ àwọn fún àwọn àgbààgbà Fúlàní ṣèpàdé pé láàárín 78 hours ó ṣeé ṣe mo ṣe sọ fún wọn pé kò ṣeé mú ẹ padà lọ jíṣẹ́ o kò ṣeé mú ẹ padà lọ jíṣẹ́ kò ṣeé mú ẹ padà lọ jíṣẹ́ o Àdìsá ò ṣeé mú o Aládìkú ò ṣeé mú ẹ padà lọ jíṣẹ́ o bí síwínsíwín bá síwín tí nàyàn làyàn bá nàyàn ọmọ ò ní yàwèrè kọ́ má mojú olówó ajá ò ní yàwèrè kọ́ má mojú olówó ẹ ọmọ òsì ní gọ̀gọ̀gọ̀ kọ́ má mọ̀ yẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní gọ̀gọ̀gọ̀ kọ́ má mọ̀ mọ́nà mi má ẹ gbọ́ kílẹ̀ ṣe olóyè Sunday Igboho ìwọ́n ní nígbà àwọn tí Musa máa ń pa kí ni ìdí àtútùmọ̀ tí wọn ò fi ní mú olóyè Sunday Igboho kódà gẹ́gẹ́ bí àṣegbùrú gbọ́ nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn náà bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Germany mo ní bí ṣìgìdì bá fẹ́ tẹ́ a ní kí wọ́n gbé òun lọ sódò kóun lọ léwẹ̀ kóun bomi lárí ṣìgìdì ṣe dá àti tẹ́ nìyẹn àmọ́ ẹ má sọ ìjà sọ pé wọ́n lè ṣe é torí Samuel Ekpan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wa kan ICTV a ní ohun tí ìjọba Nàìjíríà ò lè ṣe kò tí ì wáyé bẹ́ẹ̀ ni torí pé láti inú oyún tá a ti bí ìran ọmọ Nàìjíríà láti bí wa pẹ̀lú oríṣiríṣi ọgbọ́n ẹni tó àti dàpá ni yìí sì fẹ́ kágbédà kọjá lórí òun ẹ wá gbọ́ nítorí ìpàdé yìí àwọn ènìyàn yìí kí ni wọ́n sọ nínú ìpàdé àti wípé kí lè ṣe olóyè Sunday Adéyẹmọ ìbéèrè tẹ́ ẹ̀ bá ní a máa béèrè ara wa lọ́wọ́ ara wa rèé báyìí ṣe wo fídíò yẹn jọ ẹ máa bá mi pín ẹ jọ ẹ bá mi kọ́mẹ̀rẹ́ láìkí ẹ̀ torí pé a gbọ́dọ̀ fúra o a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fúra o kó mi má bàa gbẹ̀yìn gbọ̀gbìn lẹ́nu ojú lalákàn wa gbọ́dọ̀ máa fi sọ́rí báyìí torí pé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn Fúlàní àgbààgbà yìí ni wọ́n strategize ni wọ́n ń dá ọlọ́gbọ́n kódà àwa tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀kẹ́ ní báyìí àwa náà gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu nípa olóyè Sunday àti bàbá wa bá ajá Akíntóyè gbogbo àwọn Fúlàní dánadáná látòrí ọ̀gá wọn ni wọ́n ti lọ ṣe mítìnì
wípé tó Sunday o ọ̀tá ẹ̀ kì í ṣòun, ọ̀tá ọmọ Adéyẹmọ, Tinubu sì gbọ́dọ̀ fún àfilé àwọn lọ́wọ́. Ẹ sì mọ̀ fáwọn olóṣèlú Nàìjíríà tó bá ti dé ọ̀rọ̀ onípò dé, mo mọ̀ ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ lọ́kọ̀ọ̀kan, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Lálẹ́ ń wò yìí, Bádéjọ kọ́ lẹ̀ ń wò yìí, Bádéjọ lẹ̀ ń wò, ẹ jẹ́ n bóòdì ẹ̀ fún yín dáadáa. Bádéjọ lẹ̀ ń wò yẹn, ọ̀gá àwọn Miyetti Allah, olórí àwọn Fúlàní darandaran. Ẹ wá gbọ́ nǹkan tó sọ, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ o. Tinubu is a Yoruba man and we trust him. He will give us what Fulani are yearning for within 78 hours. Within 78 hours, we trust Tinubu. He will give us what we are yearning for. What is what they are yearning for? Arrest of Igboho. Ẹ wo bí ṣe mọ̀ kórí àwọn ará bí yóò pé ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Iná ẹ̀ la ṣe ń pariwo fún àwọn ọ̀dọ́ba tó so wá pọ̀ pé ọpọlọ wa ọ̀dọ́ rí bákan náà. Sunday ọ̀pààyàn, ẹ máa kọ sí comment section gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò yìí, ẹ máa táàgì àwọn tó yẹ kẹ́ ẹ dẹ́ táàgì, ẹ máa kọ síbẹ̀ pé Adéyẹmọ ọ̀pààyàn rí, bẹ́ẹ̀ kò ní ọmọ ẹgbẹ́ tó kójọ tó dáṣọ bọ̀ lọ́rùn tí wọ́n fi ń dà lúrú Bádéjọ ní tó pè ní Miyetti Allah. Ìjọba Nàìjíríà ò tí ì fìgbà kan mú lóye Sunday kí wọ́n tì í mọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù rí. Wọ́n ti mú Bádéjọ láìmọye ìgbà tí wọ́n tì í mọ́lé. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kò tí ì lọ rálì kó yìnbọn pààyàn rí, bóyá ọmọ Yorùbá ni o, àbọ̀mọ Haúsá, àbọ̀mọ Fúlàní. Kò pàṣẹ nílẹ̀ Yorùbá wípé tó ọjọ́ báyìí ẹ gbọ́dọ̀ jáde o, àbẹ́ ẹ gbọ́dọ̀ di dandan kẹ́ ẹ ṣe báyìí, gẹ́gẹ́ bí Simon Ekpa. Kí wàá ní ìdàpọ̀ tó wà láàrin wọn ni mo fi ń sọ wípé gbogbo àwa àgbààgbà, gbogbo àwọn ọmọ Yorùbá àtọmọdé àtàgbà, ẹ má jà sọ̀sùn péye o, ẹ sì má jà sọ̀sùn nira. Ẹ jẹ́ ká máa kọ́ sínú, torí international community ń rídìí wa, wọ́n ń wò wá, wọ́n gbọ́. Àwọn èèyàn ń wò wá láti Germany, ìjọba Germany ń wò wá kí wọ́n lè mọ̀ wípé gbogbo ìmọ̀ ọ̀tẹ̀ tí àwọn èèyàn yìí dì orí asán ni o. Ẹ má jà dákẹ́, ẹ má jà fọwọ́ lẹ́rán. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. According to the report, the national president of Miyetti Allah, Kutaure Alhaji Abdullahi Bello Bádéjọ, and other prominent northern Fulani leaders expressed their appreciation for President Bola Tinubu for President Bola Tinubu for recently establishment of the Ministry of Livestock Development, that have been long waited for many years. The administration praised President Bola Ahmed Tinubu for putting Fulani in his mind. Kókó àkọ́kọ́ nìyẹn o. Now, in his word, Bádéjọ now commend Bola Tinubu again, the President of the Federal Republic of Nigeria, for the bold step taken over the man called Simon Ekpa arrest at Finland for distracting the peace and harmony of Nigeria from Southeast.
ẹ gbọ́ ta ní da àlàáfíà orílẹ̀-èdè láàmú nínú àwọn àti àwọn kàkàkú àtàwọn báńdíìtì tí wọ́n kó jọ òun àti Akpan. Ẹ wá gbọ́ ẹ gbọ́ in Southwest he now encouraged the President of Nigeria, President Bola Ahmed Tinubu, and the Ministry of Defense to boldly take another step that after arresting Simon Ekpa, there is a lot of work to do in order to arrest those that are also disturbing the peace of Nigeria through the Southwest. Níbo ni Southwest? Níbo ni Southwest ọmọ Yorùbá? Kì í ṣọ̀dọ̀ wa ni. In his word, Badejo said, yeah, we Fulani trust the Bola Tinubu administration for his full confidence and his ability to do what we Fulani want and what we have been yearning for, that he should give us within the rate of 48 hours, less or more, the arrest and extradition of Sunday Igboho to Nigeria. In his word, because there is no difference between what Simon Ekpa from Southeast is doing and what Sunday Adeyemo Igboho is doing, saying that it's agitating for Oodua Republic or whatsoever he may call it. Ṣé ẹ gbọ́ ṣé kò sí yàtọ̀ láàrin ohun tí Sunday Adeyemo ń ṣe àti èyí tí Simon Ekpa ń ṣe? Ẹ gbọ́ ṣètìrí kúkan kìíní kan irọ́ tí wọ́n ń tò jọ. Iná mo fi sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òwe mímọ́ ó ní àwọn ọmọ aládé ayé yìí wọ́n gbọ́n níran tiwọn. Ni mo ṣe sọ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ gbọ́ wa pé nínú àwọn tá a bá ṣọ́ra bí àwọn ènìyàn yóò ṣe máa lò ó. Ẹ gbọ́ nǹkan tó sọ, ó ní kò sí yàtọ̀ láàárín ìgbésẹ̀ tí Simon Ekpa ń gbé àti ti Sunday Igboho. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ kọ sí comment section. Sunday ò pààyàn, Sunday ò lọ́mọ òkú yẹn jọ, Sunday ò fìgbà kan òǹjọba òfìgbà kan pè ní bandit rí. Wọ́n ti pè Bádéjọ ní bandit, wọ́n ti arrest ẹ̀, wọ́n ti tì í mọ́lé, wọn ò ti Sunday mọ́lé rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ni mo sọ pé ó ti ń rúgbó bọ̀, a gbọ́dọ̀ dákẹ́, a sì gbọ́dọ̀ sinmi. The secretary to the Mayati-Allah group, in his own remark, said that we will appreciate the present administration to take full charge of Nigeria so that nobody will continue resisting the movement of our cow from southwest, south, east, and all over Nigeria, because the land belongs to Almighty Allah. Ẹ gbọ́, wọ́n ní the land belongs to Almighty Allah. Àbáyé jiyàn àwọn kankan ló ń ro Almighty Allah ló wá ń papò. Tó bá jẹ́ thick forest tó wà tí kìnìún wà ń bẹ̀ káwọn kan tó lé wọn dànù kan tó pa wọ́n, ṣẹ́yìn lè pẹ́rẹ́ débẹ̀. Ẹ jẹ́ sáré gbé yẹn, wá gbọ́ voice note kan kí aká tó máa kan, ẹ wá gbọ́ voice note kan, ẹ jẹ́ sáré gbé yín, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. Ọ̀kan nínú àwọn gómìnà wọn lọ́sọ eléyìí, ẹ gbọ́ o, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ọmọ Yorùbá, ẹ má bínú, kẹ́ ẹ lè mọ̀ wípé, kẹ́ ẹ lè mọ ìdí àti túmọ̀ tí mo fi sọ yí pé a gbọ́dọ̀ dákẹ́, a sì gbọ́dọ̀ sinmi. Wọ́n ní ìdí táwọn fi fẹ́ kí wọ́n gbé Sunday Igboho ni pé àwọn làwọn gbé
Bọ́lá Tinubu débẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ ní ṣókí tiẹ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ṣáà ti kẹrẹmẹ́rò tá a bá múra a gbọ́dọ̀ múra o, a gbọ́dọ̀ ṣe bí akin, ọmọ akin wọ gbọ́dọ̀ sójó, a gbọ́dọ̀ dira tán a sì gbọ́dọ̀ jáde tán ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe ti jà, kì í ṣe tà ń dà lóru, ṣùgbọ́n bí kébé tó ọba wà nílẹ̀ Yorùbá àtẹ̀yìntẹ̀ sílẹ̀ Yorùbá tẹ̀ wà ní diasporas, bá a bá pè fúnrànlọ́wọ́ yín kẹ́ẹ̀tẹ̀ tán àti dìde. Àníjà o, àníjagun o, ìjọba Tinubu àbájá o, àmọ́ àní gbẹ̀gbin. Èèò bàbá wa Bọ́lá Ìgè wọ́n nígbà ayé wọn tí wọ́n ń ṣòṣèlú, wọ́n ní tẹ́ ẹ bá lójú o, tẹ́ ẹ bá lọ campaign ẹ má dà lọ́wọ́, ẹ má gbébọn, àmọ́ wọ́n bá sá ọ sá ẹ gbọ́ kí ni yóò wá fi ṣe? Má gbébọn o, má dà o, má mú pọ́npọ́, wọ́n bá lù ẹ̀ ń pọ́npọ́, lù wọ́n ń pọ́npọ́. Ẹ gbọ́ àṣà àwọn olóṣèlú ìgbà yẹn nìyẹn. Ẹ gbọ́ nǹkan tí lè sọ reason ìdí tí Tinubu fi gbọ́dọ̀ ṣe nǹkan tí àwọn Fúlàní fẹ́, ó di dandan kó lè ṣe nǹkan táwọn fẹ́ òun rèé. Ẹ gbọ́ torí mi ìfẹ́ kétò yìí ó gùn púpọ̀. We cannot bring President Tinubu as a president. Ṣé and the North came in very heavily in making sure President Tinubu becomes president and turn around again and be against him. In fact, we started by commending him on so many initiatives that he has taken, including this same initiative of the livestock. And we commended him by selecting somebody like Professor Jega, who will come in. So we started by so many commendations of the president. But you know, it's not just APC that were there at the Northern Nigerian Governors Forum. You know, the forum is... Ṣẹ́gbọ́n, àmúyẹn ojú bẹ́ẹ̀ yẹn lọ sókè. Àwọn ò lè kàn lọ mú Tinubu wá. Torí ọ̀rọ̀ yòókù tí ń sọ lọ́ọ̀kan wá. Ó ti sọ̀rọ̀ sẹ́yìn. Wípé káwọn wá lọ mú wá kó má wàá ṣe nǹkan táwọn ń fẹ́ from north. Pé àwọn jáde tán láti gbé èso dórí àlééfà ni. Pé wọ́n wá dórí àlééfà tán, á wá ní tàwọn báwo kò pọ́síbù lórí tani, lórí ìran Yorùbá. Kí ló dé, kí la dé gbé, kí la gbìn, kí la gbé, kí la jù, aláàṣemọ́ àwa ń lọ, ẹja máa lọ. Bọ́wọ́ ọ̀bá ṣe é já, àtọ́ ọ̀bá ṣe é ṣán, àṣà àkárù. Àbí dandan ni tí wọ́n bí sórí mẹ́ja ni. Mo ṣe sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé ibi tí ọ̀rọ̀ orin Yorùbá ń lọ yìí, níbi tá a bá a dé yìí, ká má bàa wá kọwọ́ torí gbogbo tó ti mú tí wọ́n fi lè lọ sí odidi Finland láti lọ mú Simon Ekpa láti lọ kó sínú ìjọba abẹ. Tá a bá ṣọ́ra, tẹ́yìn tẹ́ ń wò wá ọ̀bá fi bá ìròyìn ìpẹ́ ṣe ń pín àwọn ètò wa tẹ́ ń gbọ́ yìí láti máa fún olóyè Sunday Igboho, Bánjí Akíntóyè àti gbogbo àwọn tó ń ṣe atọ́kùn tó ń ṣíwájú fún ìran Yorùbá ní àpọ́nlé nínú láwùjọ àgbáyé. Ó dá mi lójú bá àní kábàámọ̀, àwọn tó láyé ò ní jẹ́. Bẹ́ẹ̀ ni Olódùmarè tó ti dúró tì wá ò ní padà sẹ́yìn. Á wọ láàyè bàbá ẹyẹ màmá tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ti ń tásìkò láti lọ sinmi, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wò ó pé ọdún mélòó lókùn ti máa lò. Ẹ ń gbàdúrà fún gbogbo ìran Yorùbá. Àwọn bàbá mi ò pè wá pé àwọn ti wọ 90, bàbá kan náà àwọn ti wọ 98. That's 2 years to 100. Àti àwọn màmá méjì náà pè mí bẹ́ẹ̀. But inú àwọn máa ń dùn káwọn fẹ́ gbọ́ pé orílẹ̀-èdè Yorùbá dúró káwọn tiẹ̀ tó lọ. Màmá kan tiẹ̀ ní kó dúró lónìí kó òun mọ̀ pé wọ́n lift flag lénìí tí gbogbo àgbáyé sì gbé pé orílẹ̀-èdè Yorùbá ti dé kóun sùn lọ́la, ó pé òun. Ẹ wo irú àwọn èèyàn bẹ́ẹ̀. So fún ìdí èyí gbogbo wa gbọ́dọ̀ mọ́kànlé, ẹ má bẹ̀rù
ẹ gbọ́ kò sí bí jí ọ̀hún ṣe le tó ẹ má fòyà ẹ dúró tán mímí kan ò lè mí ọmọ Adéyẹmọ ohun gìrì kan ò lè mú bẹ́ẹ̀ ni ẹni bá mi kùkùté ara ẹ̀ ní ó mì ẹ gbọ́ ẹni tó mi kùkùté ara ẹ̀ ní ó mì ẹ jẹ́ kí wọ́n mì sọ́tún kí wọ́n fì sósì orí ara wọn ni wọ́n fi gbé bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ ẹ dákun ẹ bá mi pín ètò yìí ẹ ṣe ń wọlé ẹ má bá mi pín ẹ jọ̀ọ́ ẹ bá mi pín wípé Gudugbẹ̀ ń bọ̀ o mo ti ń rúgbó bọ̀ ọmọ Yorùbá ẹ fura o àwọn àgbààgbà Fúlàní wọ́n pètèpèrò láti mú olóyè Sunday Igboho ẹ má dákẹ́ o ẹ má sinmi àdúrà títí ìgbà míì tá a máa pàdé Táíwò lórúkọ tí mò ń jẹ́ Adésínà lórúkọ tọ̀dọ̀ mi o 070 70 35 99 91 lẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ ṣé.